A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ káàsán kúrò lẹ́ kalẹ̀ ṣàlàfíà lẹ́wà. Gẹ́gẹ́ bí èmi on Point by Two ṣe wà lẹ́ni. Thank you for subscribing. Thank you for always watching me. Ẹ jọ̀ọ́ gbogbo ẹni tẹ́ bá ń gbọ́ fídíò yìí mo fẹ́ kẹ́ listen and listen good. Listen and listen good. Ẹ lè sọ fún àwọn love members yín ṣòye yín. Ó ní reason táwa kan fi wà lórí platform. Ọlọ́run ló dìdí gbé àwa wá síbí báyìí. Mo ní kò kí ń ṣe gbogbo fídíò tẹ́ bá rí lè máa pass, kò kí ń ṣe gbogbo fídíò tẹ́ bá rí lè máa wò. Ọlọ́run mọ̀ jẹ́ wòwò kú o, Ọlọ́run ní jẹ́ rí ìbànújẹ́ o. Wọ́n ní kójú mi mọ̀ rí bí gbogbo ara báyìí lògùn ẹ̀, ojú ẹ̀yìn kan ti ń rí bí o, nínú pé à ń wo kinní kan, a fẹ́ wo kinní kan, a fẹ́ share kinní kan, ojú yín ti ń rí bí, ojú yín tó ń rí bí ní ìtẹ̀síwájú àwọn kan, ní ìlọsíwájú àwọn kan, ní owó fún àwọn kan. Gbogbo ẹni tó bá ń gbọ́ fídíò mi lénìí, ẹ ṣọ́ra fún gbogbo fídíò tó bá ní ṣe pẹ̀lú igá, ìmí, ẹ mọ̀ kan tó ń jẹ́ bẹ́ẹ̀. Astaghfirullah. Mi fẹ́ dàbí wọn, àmọ́ I'm sorry, ìgbẹ́, any video tó bá pass yín, tó bá ń yàgbẹ́, tẹ́bá ìgbà míì àìlè ń control nǹkan tá à ń wò, ẹ lè tí bá já sí ẹ sáré paru fídíò bẹ́ẹ̀ yẹn, kò nídìí kẹ́ ẹ wò ó tán. Ẹ wá rọ̀jò àdúrà léra yín, ẹ rọ̀ sí gbogbo ìgbésí ayé yín àtàwọn fámìlì yín, ẹ rọ̀ sí gbogbo àgbégbè yín, ẹ wá sẹ́ndì èpè sí wọn. That is originator ibi tí kinní yẹn ti ń wá, pé gbogbo nǹkan tí wọ́n ní lọ́kàn tí wọ́n fi ṣe fídíò bẹ́ẹ̀ yẹn, kí Ọlọ́run bàjẹ́, kẹ́yìn mọ́ fall pray fún wọn. Mo believe pé I'm passing message. Ó dàbí pé ẹ gbọ́ nǹkan tí mo ń sọ. Mo ní gbogbo fídíò tó bá ní ṣe pẹ̀lú ìgbẹ́, ìbànújẹ́ yín, Isaac yín, òní wọ́n wà lọ yẹn. Wọ́n fẹ́ kójú yín rí bí, wọn ò fẹ́ kẹ́ ẹ wà positive. Ìbànújẹ́ yín òní tẹ̀síwájú títí wọn. Ẹ̀mí ìrẹ̀wẹ̀sì òní wọ́n fi hàn yín yẹn, ìbànújẹ́ òní wọ́n fi hàn yín yẹn, àìnílọ́wọ́ àìníṣe òní wọ́n fi, àìtẹ́gbẹ́ òní wọ́n fi hàn yín yẹn. Ojú yín ti ń rí bí ẹ sì jókòó. Ẹ mọ̀ woru fídíò bẹ́ẹ̀ yẹn mọ́, kó tó bá pass yín fídíò ẹ ní what is it all about, what is it all about. Tó bá dẹ̀ pass yín fídíò kẹ́ tó dúpẹ́ open fídíò yẹn gan ẹ ti mọ rí traces. Ẹ mọ̀ wo nonsense, ẹ mọ̀ wo bànújẹ́ o, ẹ mọ̀ wo wàhálà, ẹ mọ̀ wo dọ̀tí, ẹ mọ̀ wo òṣì. Ṣóyé yín kó sì mọ ọlọ́mọdé kó sì bá wà inú yóò bá rí ìbànújẹ́ báyìí, ó lè kó sì bá èèyàn tí yóò bá wà careful, tẹ́ bá wà prayerful. So mo fẹ́ lọ details into that video, bẹ́ẹ̀ jẹ́ kí n kàn analyze kankan kékeré fún yín. Ẹ jẹ́ ká jọ tẹ̀síwájú. Gbogbo fídíò tó bá ti jẹ́ pé ti gbẹ́, ẹ sá fún, because wọ́n fẹ́ gain publicity yẹn ó ní àwọn fi pé ìtẹ̀síwájú ti yín, ẹ̀yin dẹ̀ ni wọ́n ń lò. Ṣọ́rọ̀ mi yé yín bẹ́ẹ̀ yẹn. Ok, ẹ jẹ́ ká tẹ́kì ti èyí tí àwọn obìnrin méjì lálákọ̀ọ́kọ́ náà tó kọ́ sùn àwọn bọ̀bọ̀ kan báyìí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn. Kí ló dé tí wọn ò sá? Wọ́n jókòó, wọ́n yàgbé, wọ́n fẹ́ kí kálukú kẹ́rí ẹ̀gbin wọn tí ẹ̀ rí yẹn tó ń jẹ́ ìbànújẹ́ fún yín, ó ní ọ̀rọ̀ títí wọn ìyẹn kan. Dẹ̀ ẹlẹ́ẹ̀kejì, àwọn obìnrin méjì yẹn tí wọ́n ṣe gá, tí wọ́n fi yíra wọn lára. Ta lẹni tó ń fídíò wọn? Ta lẹni tó fún wọn ní instructions? Ṣé èèyàn tó fún wọn ní instructions yẹn òun náà ni babaláwo ni? Ṣé òun náà ló tún kámẹ́rà wọn? Kí ni motive wọn rẹ̀ tó fi kámẹ́rà wọn? Kí ni motive rẹ̀ tó wọ́n fi wá pass fídíò yẹn sáwọn èèyàn? Kí ni motive wọn tí wọ́n fi show kámẹ́rà yẹn, tí wọ́n fi show fídíò yẹn, tí wọ́n ò show ojú àwọn obìnrin wọ̀nyẹn? Is it that those girls were being paid to do that thing for irritation ti yín láti ní ìlọsíwájú títí wọn? Kò kí ń ṣe gbogbo fídíò ló yẹ kẹ́ máa wò, kò kí ń ṣe gbogbo fídíò ló yẹ kẹ́ máa wò. Àwọn ẹ̀yin kò sọ pé bóyá wọ́n ti jẹ nǹkan, nítorí nígbà tó ṣe gá yẹn tán wọn ò ṣáà yí mọ́ kinní kan kó tó fi yíra wọn lára. Ẹ̀yin kò sọ pé wọ́n ti jẹ kinní kan, tẹ́ bá wo mí yẹn wọn ò jẹ anything.
tí wọ́n bá jẹ nǹkan kan kò ní jáde ní kọ́lọ̀ yẹn, ó máa jáde ní green, ash àbí grey. Inú fídíò yẹn gan wọ́n ti ní kẹ́ ẹ wò ó tán kẹ́ ẹ mọ́ conclude. Èmi wá wò ó tán mo conclude, mo wá analyze lé lórí pé ẹ yé share nonsense, ẹ yé share ìbànújẹ́ sáwọn èèyàn, nítorí pé àwọn èèyàn ti gbọ́n, wọ́n dẹ̀ ti mọ everything, ṣó yẹ yín, wọ́n ti mọ everything. Ẹ̀yin tẹ́ wá ń wo fídíò ẹ̀yẹ́ wò kú wò mọ́ torí ìbànújẹ́ yín òní ìtọ́síwájú tiwọn. Ṣé ẹ mọ̀ pé ibi ìdọ̀tí báyìí ni èṣù ti ń ríbi gíga títí ẹ̀. So fídíò mi ò ju bẹ́ẹ̀ yẹn lọ, ẹ lọ wo fídíò yẹn, ẹ wá analyze ẹ̀ pé kí ni motive wọn ni ìbànújẹ́ ìwọ tó ń wò. That is all. Ìbànújẹ́ ò ní bá wa o, Ọlọ́run protect wa, Ọlọ́run ti ń protect àwọn títí ẹ̀, kò sí nǹkan tẹ́ lè ṣe sí. This is on point by 2, using my words for others. I need to do this láti ṣe kíni fún èmi náà láti ní tẹ̀síwájú. Mo dẹ̀ ti yes, ẹ̀yin tẹ́ bá ti wò àdúà